Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn.
nítorí ìwé wọ́n gbé ẹ̀jẹ̀ kọ̀ọ̀kan àìdíwọ́ aráńtí òjìbáyé tó ń sọ pé àìkọ̀ṣẹ́ òjìbí òjò nígbà orílẹ̀ ọ̀gá lọ aláàbíwọ̀ ọ̀gbẹ́ ìlú ọ̀yọ́ ẹ̀jẹ̀ ìdílé ìlú ẹgbẹ́ ìdílé ìlú ọjọ́ méjì láti yọ ọ̀túnbẹ́ òjìbí ìlú ẹ̀yà tuntun ló ń bẹ àti àwọn méjì láti yọ ọ̀túnbẹ́ òjìbí ìlú ẹ̀yà tuntun ló ń bẹ ìjọba ìlú tuntun lórí àwọn bá ti ìlú ìlú ọ̀fẹ́ ìwọ́n kọ́ lórí ọ̀rẹ́ o àṣẹ́jọ wọ́n rẹ̀.
láyé ẹ kí space kí ló dé.